ọdún ló dára mi ṣe ìsọlá. àwọn ṣe kíkọ àwọn tó láyé ọdún bàbá wa. ọmọ ẹja lẹ́wọ̀n bá mi akọ́dún wo adéfá. ẹ̀mí àṣẹ kíkọ àwọn tó láyé àwùjọ sàmọ́dún. 26 October ìyá ẹ̀ là máa bọ̀ fá ìfà ọkàn sóde. October 27 ìyá ẹ̀ là máa sọdún. ọdún ọmọ ẹjọ́ lé ẹ̀mí àṣẹ kíkọ àwọn tó láyé bá mi sàmì àṣẹ. àṣekò rọrùn ká tó kọfà ká tó lọ ká kan. bọ́lá ń bá fèrè sísá o tó bá wá dòre. bọ́lá ń bá fèrè sísá o tó bá wá dòre. àwọn aláyọ̀nù sọ wọn bẹ̀rẹ̀ sí ní pariwo. àṣekò rọrùn ká tó kọfà ká tó lọ ká kan. bọ́lá ń bá fèrè sísá o tó bá wá dòre. àwọn aláyọ̀nù sọ wọn bẹ̀rẹ̀ sí ní pariwo. táyé lolúwo náà sá tó tún gbére táwídé. lórí ọdún máìpadà tó jẹ́ adé ifá. ìwàlẹ̀ sí máìbára o akínkú ọdún. ìwàlẹ̀ sí máìbára o akínkú ọdún. àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún. àsọ̀rọ̀mọ́rò ní sáwọ́ àsọ̀rọ̀mọ́rò. mo kọrin ọmọ ẹjọ́ lé kẹ́ẹ̀bá wọn sàmọ́dún. adé ifá ó gbàgbọ́ ẹ̀ kó bá wọn sọ pọ̀dún láyé. àṣekò rọrùn ká tó kọfà ká tó lọ ká kan. tó bá 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 tó bá bá o. àwọn aláyọ̀nù sọ wọn bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jàǹfla tó bá ti dá tán o ọmọ ẹjọ́ lé. èmi kan ní David gbóná ń ṣàtàyè Ìṣọ̀lá David o ẹ̀dùn jọ̀bí o. ẹ̀yin tèmi iṣẹ́ kọ́ lówó àlùbáríkà lójú. bẹ̀rẹ̀ kan bá mọ ọjọ́ tó máa là láàyè o. kò ní ṣiṣẹ́ mọ́ amọ̀rẹ́ tí àkókò yẹn ni. ẹ̀dá mi dábọ̀ dákun jẹ́ kí n làlùyọ níbi iṣẹ́ fújì o. kásíwájú kọ́mọ ṣe dèrò ẹ̀yìn. káwọn tábọ̀ lọ́nà kámọ́ ṣe kú sọ